Hello. Ẹ̀yin ará mi, hmm, a kú dédé àsìkò yìí, a kú bó ṣe ń lọ, a kú ojúmọ́mọ́ tó mọ́ wa ní ayọ̀ àtàlàáfíà o. Ẹ ṣé gan-an ni pẹ̀lú gbogbo àsìkò tẹ́ ẹ wà, gbogbo ibikíbi tí ẹ bá wà, tásìkò yín lè jẹ́ mọ́ àárọ̀, ọ̀sán, alẹ́, ẹ kú dédé àsìkò yẹn. Ọlọ́run á wà pẹ̀lú wa. Àmín. Next. Wọ́n bá ní, hmm, nǹkan ṣẹlẹ̀ ní dúníyàn. Olórí Mariam, Ọlọ́run yóò máa gbaná kọjá lójú ẹ̀. Ṣé ó sọ pé òun burú léèyàn ni? Wọ́n bá lẹ́nìkan jẹ́ Títílayọ̀ Àṣàbí. Ìjà Títílayọ̀ tó ìmí ìtún níyàn. Wọ́n ní láti àlọ́ àti kábíyèsí ríra pé kábíyèsí lọ bá ṣeré ìfẹ́. Bó ṣe ní láti láti àwọn ló bá di dísẹ̀ ló bá gbóyún wa pé wá gbọ́mọ wá. Ṣóyún ni àbọ̀mọ? Wọ́n ní gbé wá pé kábíyèsí ló ní ọmọ. Láti láṣẹ kábíyèsí ò mọ̀ pé olóyún lórí ikú fẹ́ bí wọ́n dẹ̀ gbọ́mọ wá pé eré táwọn méjèèjì jọ ṣe ní láṣẹ. Bí àyẹn pé ó ti di oyún ó dẹ̀ ti dọmọ. Àṣé plan work ni. At the end of the day, wọ́n ní Naomi tún bínú rẹpẹtẹ o. Pé Naomi ní òun àti kábíyèsí wọ́n tún jọ gbọ́n mi sí omi òtún. Kábíyèsí pè fún un pé kò sí ẹ̀dá lóhùn ó gbé kọ̀lẹ̀ pé kábíyèsí ẹ pé Naomi ò dá kábíyèsí lóhùn. Wọ́n bá ní àwọn méjèèjì tó ti ní clash nípa ti Títílayọ̀ Àṣàbí again. Wọ́n ní kì í ṣe kékeré o bó ṣe wá bá kábíyèsí pé láyé kábíyèsí gbọ́dọ̀ gba oyún yìí ó gbọ́dọ̀ gba baby boy. Wọ́n ní baby boy ti ẹ̀ ní nǹkan kan. Wọ́n ní kábíyèsí ní lóòótọ́ Ọlọ́run kẹ́ òun débi téèyàn kẹ́yàn dé. Kò sí nǹkan tí òun béèrè tí Ọlọ́run ò fún òun tóun ò ní. Ṣé owó ni ló máa sọ pé kò sí ni? Àbí kí ló máa sọ pé àbọ́lá ni ò sí? Àbí ipò ló máa lóhùn ni? Pé ṣùgbọ́n nǹkan tóun ò lè gbà láyé òun ni kó gbé ọmọ ọba fọ́ṣun. Èèwọ̀ nìyẹn o. Àwọn ohun ò gbárù ẹ̀ o. Tí wọ́n yẹn fa ọ̀rọ̀ yẹn. Kì í ṣe kékeré. Wọ́n ní bí ìyá onífá ṣe dé nìyẹn. Ìyá onífá wá dé bó ṣe máa ń wà, wọ́n bẹ̀rẹ̀ sí ní wádìí. Wọ́n ní kábíyèsí máa jàǹpátá. Kábíyèsí máa wulẹ̀ jàǹpátá. Ọ̀rọ̀ yìí ó kúkú mọ̀ pé bó pẹ́ bó yá, àṣírí ọ̀rọ̀ tí ó ṣókùnkùn ó máa tú. Kí ni kábíyèsí fi tìtorí ẹ̀ jàǹpátá tó fẹ́ fi tìtorí ẹ̀ máa gbé ọkàn ara ẹ̀ gbóná láti máa jẹ́ kí Naomi wọn àti Naomi kọ́ máa ṣe gbọ́n mi sí omi òtó because of àwọn ọ̀rọ̀ rádaràda wọ̀nyí. Pé ṣé kábíyèsí ò mọ̀ pé planning work ni? It's a plan work. Pé wọ́n sọ lọ wọ́n sọ bọ̀, wọ́n dáfá lọ wọ́n dáfá bọ̀. Wọ́n ní plan work ni pé Ìyá Onífá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun máa kọ́kọ́ lọ bẹ Naomi. Pé kí Naomi jọ nítorí Ọlọ́run kó fi ọwọ́ wọ́nú. Kó má blame kábíyèsí o. Bó tilẹ̀ jẹ́ pé kábíyèsí lójú kò mú kò lọ ni. Pẹ̀lú gbogbo rògbòdìyàn àwọn wàhálà tó wà láàfin. Gbogbo àwọn tó wà láàfin tó ń fi lọ́kàn balẹ̀. Bóyá ìtorí ẹ̀ ló tún ṣe bọ́ síta. Ó ṣe lè máa lọ síta. Kí ló dé tí kábíyèsí ò lè gbé rẹ̀ dúró báyìí? Kábíyèsí òun náà ní lọ́wọ́ wọ́n dì sẹ́rù. Yes, òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ o. Wọ́n ní bí ìyá Onífá ṣe sọ fún Naomi pé kó ní sùúrù. Ọ̀rọ̀ yìí máa yanjú pé kì í ṣẹlẹ̀. Ìyá Onífá bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ Títílayọ̀ Àṣàbí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n náà béèrè pé Títílayọ̀ lè sọ nǹkan kan nígbà tí ìyá Onífá ti bá sọ̀rọ̀ tó ti bá wí tó ti fi oríṣiríṣi tó fi kàn wọ́n ti ṣe oríṣiríṣi ẹ̀rù bà. Ó jẹ́wọ́ ó ní kì í ṣe kábíyèsí pé wọ́n rán òun ni o. Ta ló dẹ̀ rán àṣẹ Mariam?
ṣé ẹ̀ ń ríṣẹ́ pé Mariam tó ń gé tó ń gé níka tó ń borùka tó ń gé níka tó ń borùka obìnrin yìí àṣeyífù ni wọ́n ní ẹrú kan ló máa ń mú ní gbogbo ẹrú bẹ́ẹ̀ ni kì í ṣe pé bóyá Mariam ti kí ló ń jẹ́ kì í ṣe Mariam ti palace Ọ̀jájá o kì í ṣe Mariam yẹn nìkan ni o ó máa jẹ́ kí wọ́n máa bú ó máa bú àwọn tó wá láti ìlú yẹn ní ìlú tí Mariam wà tipẹ́ pé wọn ò lè fẹ́ wọn kọ́ ló ń jẹ́ kéèyàn ṣoríire but ó ní ìdílé náà lóyún bá ti kó àwọn ìdílé burúkú kì í dẹ̀ ṣe pé gbogbo wọn ló dáa o ẹni ò dáa o gbogbo wọn kì í ṣe pé gbogbo wọn ni ò dáa bẹ́ẹ̀ tí àwọn kankan tó burú jù nínú wọn ló pọ̀ jù I'm very sorry to say tó bá ń fi orúkọ irú àwọn eléyìí náà fi orúkọ burúkú fi ń pe ìlú tó ti wá wọ́n ròyìn wọ́n gbóná bíi ajere wọ́n ń pè wọ́n lórúkọ wọ́n tún túbọ̀ ń fi wọ́n ń gbé wọn lọ wọ́n ń gbé àbíbáà náà ṣe ń sọ wọ́n ní tó bá ń pèèyàn lólè ó tún máa gbé ọmọ ẹran jó torí mo sọ́rí láti fi gbogbo ẹnu sọ kí ló dé this Mariam léni Mariam lọ́la Mariam ní gbogbo ìgbà bí ẹkún àpọ̀kọ jẹ wọ́n ní ilé lágbára wọ́n ní ilé ó ṣe kíni ó lágbára ní tútí Mariam pa ní ààfin Ọ̀jájá ṣóbìnrin fẹ́ para ẹ̀ ni ṣé Mariam yẹn ṣó fẹ́ para ẹ̀ ni èmi ò ríru ti ẹ̀yẹ yìí kéèyàn kàn máa dédé máa rí ikú báyìí kó sọ pé ikú yẹn gangan ló wù òun láti kú torí gbogbo ìwà ẹ̀ṣẹ̀ tó kù yìí bíbélì fi yé wa pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ ó ní ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní iyè tí ò ní pẹ̀kun ẹ máa rí ikú ńlẹ̀ wàá máa tọwọ́ bọ̀ ṣé ló ìbò ara mú ṣóbójú tó wọ́n bá ní Títí láyọ̀ o Àṣàbí wa ní kán jọ wọ́n ló pé kì í ṣe sùúrùtù kékeré ló bá wọn fà láàfin báà ní sẹ́kẹ́ kábíyèsí wọ́n ní gbogbo èèyàn àwọn ti ń surprise wọ́n ní bóyá wọ́n ti gbé wíjàmáàtì kan fún owó ńlá kan fún pé kó wá tó da ààfin rú wọn ò dẹ̀ mọ̀ pé kábíyèsí ní baba nígbẹ̀jọ́ bí kábíyèsí ṣe ní baba nígbẹ̀jọ́ bẹ́ẹ̀ náà ni Naomi náà ní baba nígbẹ̀jọ́ gbogbo ọ̀nà ní baba nígbẹ̀jọ́ ẹni tó bá sọ pé òun fẹ́ ta fèlèfèlè sí ààfin kábíyèsí ojú ẹ̀ máa rí mẹ́wàá bẹ́ẹ̀ ni ojú ẹ̀ máa rí ohun tẹ́nìkan ò rí rí bẹ́ẹ̀ ni tó ṣe nǹkan tẹ́nìkan ò ṣe ojú àdé rí nǹkan tẹ́nìkan rí bẹ́ẹ̀ wọ́n ní tó sílẹ̀ wọ́n ní ìyá nífà sọ pé kí Mariam àbí kí Naomi kó lọ sinmi ẹ̀dùn at the end of the day kí ló wá gbẹ̀yìn ẹ̀ àbùkù àti wọ́n sọ pé ó yẹ kí kábíyèsí ọdún kì í ṣẹjọ kábíyèsí náà nǹkan tó máa lé wọn yìí máa lé wọn ṣebí gbogbo àṣebí òun náà kọ́dọ̀ kó dẹ́mi gbogbo wa sí ìkè ojú wa la fi máa rí èrè àwọn èèyàn búburú bíbélì sọ ó ní búburú kan kì yóò ṣubú lù wá bẹ́ẹ̀ ni àrùn kárùn kì yóò súnmọ́ ọ̀dọ̀ wa ó ní ẹgbẹgbẹ̀rún yóò ṣubú lápá ọ̀tún wa ẹgbẹgbẹ̀rún yóò ṣubú lápá òsì wa ó ní ṣùgbọ́n kò sí kékeré kan kì yóò súnmọ́ lé wa ó ní kìkì ojú wa la fi máa rí èrè àwọn oníṣẹ́ búburú bẹ́ẹ̀ ni kìkì ojú wa la fi máa rí wọn Ọlọ́run kó dá wa sí ẹni tó ń ṣe ibi tí ò bá jáwọ́ ojú àárí mẹ́wàá ẹṣẹ́ yín èèyàn wa wọn ní kí n ta yín lólobó nǹkan tó tún ṣẹlẹ̀ ta tó rí gbọ́ ní íńtánẹ́ẹ̀tì ẹ ṣé ẹ bá like ẹ bá share kẹ́dẹ̀ bá wa distribute kẹ́ bá subscribe ìtẹ́ bá rí comment section kẹ́ bá fi sí ẹ ṣé ẹ̀yin èèyàn mi God will bless you all amen bye.